Dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ṣé o, Ọlọ́run olùfẹ́ wa yìí fún ojú rere ńlá ńlá láti túrí ogúnjọ́ ọjọ́ ìṣẹ́gun, èyí tí ẹ ṣẹ́gun fún wa nílé lóko ní gbogbo ọ̀nà. Ọlọ́run fún ogun tí ẹ ti ṣẹ́ aṣọ pé ṣé èyí tí ẹ ń ṣẹ́ lọ́wọ́, èyí tí ẹ ò tún ṣẹ́ síwájú àti síwájú sí, tí ẹ ò fún wa ní ìṣẹ́gun pọ́nbélé. Ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ tí a ó gbọ́ lé ní yóò ṣiṣẹ́ ayé ọkàn àti ara wa ní rere o. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Tó tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Èní ọjọ́ ìṣẹ́gun ogúnjọ́ oṣù kínní. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ìmúpadàbọ̀ sípò láti òkè wá. Àmọ́ àkọ́sórí nínú ìwé Jóẹ́lì orí ìkejì ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ìkẹrìndínlọ́gbọ̀n. Ìwé bíbélì kíkà wa Máàkù orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìlélógún títí dé ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Bíbélì kíkà ọdún kan Ẹ́kísódù orí ìkẹrìnlá títí dé orí ìkẹrìndínlógún. Orin ìkáǹdógún má kọjá mi olùgbàlà. Àkọ́sórí bíbélì wa Jóẹ́lì orí ìkejì ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ìkẹrìndínlọ́gbọ̀n. Èmi yóò sì mú ọdún wọn nì padà fún yín wá o, èyí tí eṣú òun irú kòkòrò jewéjewé àti irú kòkòrò kejì àti irú kòkòrò jewéjewé mìíràn ti fi jẹ àwọn ogun ńlá mi tí mo rán sáàrin yín. Ẹ̀yin yóò sì jẹun ní ọ̀pọ̀lọpọ̀, ẹ ó sì yó, ẹ ó sì yin orúkọ Olúwa Ọlọ́run yín, ẹni tí ó fi ìyanu bẹ̀ yín wò. Ojú kì yóò sì ti àwọn ènìyàn mi. Bíbélì kíkà wa ìwé Máàkù orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìlélógún títí dé ìkarùndínlọ́gbọ̀n. Ó sì wá sí Bethsaida. Wọ́n mú ọkùnrin afọ́jú wá sọ́dọ̀ rẹ̀, wọ́n sì bẹ̀ ẹ́ pé kí ó fọwọ́ kàn. Ó sì mú afọ́jú náà ní ọwọ́, ó sì fà á lọ sẹ́yìn ìlú. Nígbà tí ó sì tutọ́ sí i lójú, tí ó sì gbé ọwọ́ rẹ̀ lé e, ó bi í léèrè bí ó lè rí ohunkóhun. Ó sì wòkè, ó wí pé, mo rí àwọn ènìyàn, wọ́n dàbí igi, wọ́n rìn lẹ́yìn èyí ni. Ó sì tún fi ọwọ́ kàn lójú, ó sì mú kí ó wòkè, ó sì sàn ó sì rí gbogbo àwọn ènìyàn gbangba. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ìmúpadàbọ̀ sípò láti òkè wá jẹ́ iṣẹ́ Ọlọ́run nípa mímú ènìyàn tàbí ohun kan padà sí ipò tí ó yẹ kí ó wà ní ìpilẹ̀ṣẹ̀. Fún àpẹẹrẹ, nígbà tí ohun tí Ọlọ́run dá láti kún tí ó bá di òfo, ìmúpadàbọ̀ láti òkè wá ni yóò jẹ́ kí ó tún kún padà. Kò sí ohun tó jẹ́ pé ó ti kọjá lọ́wọ́ Ọlọ́run o. Mo fẹ́ kí o mọ̀ pé ìwọ ń sin Ọlọ́run tó lè jí egungun gbígbẹ tí ó gbé egungun gbígbẹ dìde, tí ó sì sọ wọ́n di ọmọ ogun ńlá. Nínú ìwé Ezekiel orí ìkẹtàdínlógójì ẹsẹ̀ ìkíní dé ìkẹrin. Mo gbàdúrà fún ọ báyìí o pé Olúwa yóò ṣe ìmúpadàbọ̀ gbogbo ohun tí ó ti sọnù, tí ó sì dàbí pé kò lè ṣe é yí padà fún ọ. Ní orúkọ Jésù, Ọlọ́run yóò yí wọn padà. Nínú bíbélì kíkà tòkè yìí, a rí ìtàn ọkùnrin. Nínú bíbélì kíkà wa tòní, ọkùnrin kan tí ó jẹ́ afọ́jú, wọ́n gbé wá síwájú Jésù fún ìmúláradá. Jésù tutọ́ sí amọ̀, ó sì fi ṣe ojú rẹ̀, ó fi ọwọ́ kàn án, ó sì béèrè pé ṣé ó lè rí. Ọkùnrin náà dáhùn pé àwọn ènìyàn dàbí igi tí wọ́n ń rì. Èyí fi hàn gbangba pé a kò bí ọkùnrin náà ní afọ́jú. Ó ti rí igi àti ènìyàn rí ṣáájú ìgbà yẹn. Ṣùgbọ́n fún ìdí kan, ó di afọ́jú o. Jésù fi ọwọ́ kàn án lẹ́ẹ̀kejì. Lẹ́yìn náà, ó bẹ̀rẹ̀ sí ní ríran dáradára. Ọkùnrin náà ní ìbápàdé àtàtà pẹ̀lú Jésù tí ó tún ìríran rẹ̀ ṣe. Mo pàṣẹ ìlérí ìtúnṣe Ọlọ́run fún gbogbo ohun rere tí ó ti sọnù nínú ayé rẹ ní orúkọ Jésù. Nínú ìwé Genesis orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹsàn dé ìkẹrìnlá. Nígbà tí Ọlọ́run ṣàbẹ̀wò sí Ábúráhámù, ó sọ pé aya rẹ yóò bí ọmọ. Lẹ́yìn oṣù mẹ́sàn-án, Sárà rẹ́rìn-ín. Èyí rí bẹ́ẹ̀ nítorí pé nígbà yẹn
ó ti pé ẹni 90 ọdún nínú ìwé Róòmù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé ìkọkànlélógún. Bíbélì ṣe àpèjúwe ilé ọmọ Sárà gẹ́gẹ́ bí òkú, ṣùgbọ́n Ọlọ́run ní agbára láti yí ohun tí kò ṣeé ṣe padà. Bí ó bá lè jẹ́ kí ilé ọmọ ìyá ẹni 90 ọdún gbé ọmọ fún oṣù mẹ́sàn-án, tí ó sì jẹ́ kí ó bí ọmọ náà ní àlàáfíà, kí ló kù tí kò lè ṣe? Nínú Jeremáyà orí ìkejìléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógójì, Ọlọ́run alágbára wí pé, èmi ni Olúwa Ọlọ́run àwọn ẹran ara. Ǹjẹ́ ohun kan ṣòro ṣe fún mi bí o? Olùfẹ́, ṣé o nílò ìmúpadàbọ̀sípò látòkè wá nínú agbọ̀n kankan nínú ayé rẹ bí? Ké pe Ọlọ́run lónìí o. Ó máa tú gbogbo ohun tí kò ṣiṣẹ́, ó máa tú ṣe. Ọlọ́run yóò fẹ́ kí ó ṣiṣẹ́ padà. Ọlọ́run yóò sì jẹ́ kí ó máa ṣiṣẹ́ padà. Máa tẹ̀síwájú láti farada ohun tí kò ṣiṣẹ́ nínú ayé rẹ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́. Ó lè mú ìmúpadàbọ̀sípò gbogbo ohun tí ọ̀tá ti jí lọ lọ́wọ́ rẹ padà. Kígbe sí i nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́ nínú ọkàn rẹ. Ìwọ yóò sì ní ìrírí ìmúpadàbọ̀sípò Ọlọ́run gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀ fún ayé rẹ. Ní orúkọ Jésù, àdúrà, kókó àdúrà. Baba, ẹ jẹ́ kí ìfọwọ́kàn yín látòkè wá ṣe ìmúpadàbọ̀sípò gbogbo ohun tí ó ti sọnù nínú ayé mi ní orúkọ Jésù. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, gbogbo ohun tó ti sọnù nínú ayé mi, nínú ẹ̀mí, ara àti ọkàn, Ọlọ́run ìmúpadàbọ̀ sípò láti òkè wá, ẹ jẹ́ kí ó mú wọn padà bọ̀ sípò. Ẹ dá sí ọ̀rọ̀ yìí kí gbogbo ògo kí ó jẹ́ tiyín. Ẹ̀yin tí ẹ mú kí egungun gbígbẹ kí ó di ọmọ ogun ńláńlá, ẹ tún lè ṣe, kò sí ohun tẹ́ kò lè ṣe. Ẹ̀yin tẹ́ jẹ́ kí ilé ọmọ tó ti kú kí ó gbọ́ ọmọ kí ó sì bí ọmọ. Gbogbo ohun tó ti dòkú nínú ayé wa o, ẹ mú wọn padà bọ̀ sípò kí gbogbo ògo kó jẹ́ tiyín. Ẹ ṣé torí tí ẹ ti gbọ́. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.